kó máa ṣàwọn èèyàn gan o. Ẹ sọ̀rọ̀ sókè àfà. À ń gbọ́ arákùnrin gbogbo àmàdákùnrin Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kankan lẹ̀ fún àmójútó ààbò ìbúrú ẹ̀ wà nílùú kan. Irú tó ń sọ yìí níbo lọ́pọ̀ dédé orú ẹ̀ wà. Tẹ́nìkan sọ yí pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kóun kó àwọn kan jọ kó tí wọ́n á dà wíńgàsì ni wọ́n. Àrí ẹgbẹ́ arẹ́pọ̀tà OPC kí ló sì bí? Tí ó sì bí lé. Ṣé bí ẹrí bí wọ́n ṣe ń pariwo Sunday Igboho olóòrè security wọn ní wọn ò fẹ́ security wọn ò lè fẹ́ security wọn ò lè fẹ́ Sunday Igboho wọn ò lè fẹ́ ẹkùn ọkọ̀ ìyá wọn nìyẹn. Àáfàá yìí wá béèrè question kan ó ní bo ni irú ẹ̀ wà ní gbogbo àgbáyé. Èmi Yorùbá wuyì mo wá fẹ́ fún àáfàá yìí lésì with video evidence bó ṣe ń lọ káàfàá yìí lè mọ̀ wípé Ọlọ́run á mú gbogbo ẹni gbogbo èèyàn kí ìjọba tó kọ̀ wá máa bà lẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run á bà tí wọ́n jẹ́ gbogbo ẹni tó máa fòró wọn máa fìtínà wa tó ń joyè agbésùmọ̀mí ẹ̀sìn jàgídíjàgbọ́ ẹ̀sìn apààyàn olórí burúkú ẹ̀sìn àbíbí kápá ẹ̀sìn wá ní kápá àbíbí kápá ẹ̀sìn wá ní kápá. I am here. Àfà ẹ tún sọ kí wọ́n fún yín lẹ́sìn ètò fídíò bá kẹ̀. Níbo lọ́pọ̀ dédé orú ẹ̀ wà. Tẹ́nìkan sọ yí pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kóun kó àwọn kan jọ kó tí wọ́n á dà wíńgàsì ni wọ́n. Wọ́n máa dà wíńgàsì ni wọ́n. Okay, now listen to this. Directly to Mr. President. We are not here for joke. We are here to tell him that let him share this job for state by state. Àwọn ẹni tẹ́ ń wò yìí ex-Niger Delta militant lélẹ̀ ní ayé Jonathan àwọn tí wọ́n ṣeun tí Sunday Igboho ṣe ní Niger Delta tí wọ́n ń wẹ̀ nínú billions of it today tí wọ́n dẹ̀ secure Niger Delta tí wọ́n secure àwọn pipe wọn àwọn pipeline wọn epo wọn tí wọ́n secure láyé ìgbà yẹn ǹjẹ́ ọmọ Yorùbá kan láyé Niger Delta láyé Jonathan lẹ́yìn Gani Adams ọmọ Yorùbá wo ni wọ́n fún láyè kó secure ọ̀lẹ̀ àwọn ni wọ́n tún wá bọ́ta yìí o wọ́n ní lásìkò Tinubu àwọn tún gbọ́dọ̀ gba the same contract or else Nàìjíríà máa gbiná wọ́n tún wá ń fi pé kò sí tó máa ṣẹlẹ̀ ó ní nothing will happen nothing tó máa ṣẹlẹ̀ why they are fully armed láyé Jonathan ti hàm àwọn tiẹ̀ láyé Buhari ti hàm àwọn tiẹ̀ láyé tí Tinubu Sunday Igboho nìkan ló sọ pé òkè jáde láyé tí fún ní kan àti gbowó fún o ṣùgbọ́n tó pé many of you ẹ̀sìn apààyàn lẹ́ ń ṣe ẹ̀sìn ànábì ní kápá ẹ̀sìn wá ní kápá ẹni tí ó bá ti ṣe Muhammadu ẹgbẹ́ orí ẹ̀ ẹ̀fà ọ̀run ẹ̀ ẹgbẹ́ lápá orí ibú ẹ̀sìn gbẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá fún wa ẹ̀yin ẹni òfò yìí náà àfáà yẹn béèrè ó ní níbo ni wọ́n ti rí tí wọ́n gbẹ́rù kan bẹ́ẹ̀ yẹn fún èèyàn mo ti wá gbé máa yí wá o àná lòun náà jáde o wípé máa di woro sí woro ó ní àná tí mi yàpò olórí ibú ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ Sunday Igboho àní fún níwò ẹ̀kú tó bá bí ìyá yín rè ooo tí wọ́n bá bí ìyá ńlá ìyá pọ̀n rí mọ pọ̀pọ̀ fùrọ̀ ńlá yàyà la bàbá yín tí wọ́n bá bí yín dáadáa ẹ wá challenge máa yìí ilẹ̀ Yorùbá yẹn ti lè sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà ti gba tápà ayé tó kọ́lé fún gùnù ayé ìgbà Jonathan àwọn eléyìí Jonathan ṣe tiwọn fún wọn tó bá àwọn ọmọ fámìlì ẹ̀ ni ayé Buhari bó ṣe tó pọ́n gbéyàn nígbà tó ṣé wọ́n lọ gbéyàn ní Niger Delta wọn ò bí ìyá wọn rè ìyá lájà ìyá dẹ̀ sọ̀rọ̀ yìí wọn ò bí yín kú ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ kú ni ẹ fẹ́ kú ṣùgbọ́n Sunday Igboho òní gbájú abẹ́ yín àfà ó yá ẹni mi náà ti ń ṣerú ẹ̀ mo ti gbé bí wọ́n ti ń ṣerú ẹ̀ wá fún yín sọ̀rọ̀ sókè Yorùbá àti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mr. President, we are not here for joke. We are here to tell him that let him share this job for state by state, and we are ready to work.
We have done it before. Even when we did state by state, I think the oil barrel per day is more than this present one we are talking about. It's ×2. So we can do it. We have our boys. We have everybody when can do the job very perfectly. So here now we are telling the Mr. President, those who said that they have a meeting and let after the election, 2027 election have been passed before issue this contract, that is fallacy. We did not take that. Oshe. Any hungry person can go to the field and vote. Am I asking a question to the Niger Delta? No. Any angry man can go to the field and vote? No. Any youth from the Niger Delta is hungry can go to the field and vote? No. You don't go and destroy the ballot box? Yes. Because they will go, some will go and destroy it, and nothing will happen. Chetigba, kí tó bó sí láti máa play lọ, ẹ bá wa like show yìí. Tẹ́ bá mọ̀ pé show tá ń ṣe yìí, ó jẹ yín lọ́kàn, ẹ bá wa like, ẹ bá wa share video yìí. Àáfàá yẹn sọ̀rọ̀ gan o, bí 8 minutes ni o, mo fẹ́ máa play 8 minutes yẹn fún yín. Mo kàn gbélé wọ̀ láàrin ni, torí àáfàá yẹn ló béèrè. Àáfàá ló béèrè pé is there pé Sunday Igboho àwọn táwọn jẹ́ ẹ̀hún kí ló wí pé àwọn mùsùlùmí àwọn apààyàn mùsùlùmí àwọn ò fọwọ́ sí kasta guide ilẹ̀ wa and first by ẹ̀ṣẹ̀ ń wọlé I'm gonna play this again ẹ̀ṣẹ̀ ń wọlé ó ní. wọ lọ́rí o. ó ní kú sí ọlọ́rí o. àwọn olórí ibú wọn ti wọ lọ́rí o. ẹ ti rí wọn o. ẹ wo bá ṣe pọ̀. We have to be very, very careful. Situation report in Ilorin. But what you want to do? Ẹ ti rí o, ẹ máa fura o. Bí ẹgbẹ́ ọ̀kan tí màá yẹn sọ pé wọ́n ń ju àdá bọ́lẹ̀, wọ́n ń ju ọ̀bẹ bọ́lẹ̀. Wọ́n ń ju àdá bọ́lẹ̀, wọ́n ń ju ọ̀bẹ bọ́lẹ̀. Àwọn àáfàá yẹn wọ́n ò rí eléyìí o. Àáfàá ẹ sọ̀rọ̀ sókè, à ń bọ̀ ní Niger Delta again. Ẹ sọ̀rọ̀ káyé gbọ́ yín. Ẹgbẹ́ arẹ́pọ̀tà OPC, kí ló ń sì bí? Tó ń sì bí lórí fún wa ní? Tẹ́nìkan bá ṣe OPC, ọ̀daràn. Ó gbàyà OPC, ọ̀kẹ́ran. Láńlọ́ọ̀dù ilé OPC kó lé, ọ̀kẹ́ran. Ẹ̀rí lọ́dá rẹ̀ torí ìdí ẹ̀ àwa yóò fara mọ́jú ẹ̀ mùsùlùmí gidi àbọ̀mílẹ̀ gidi torí ẹ̀ pé tí ń fẹ́ àbọ̀ olùgbogbo ìfaramọ́ rẹ̀ táàbẹ̀ fún táàbẹ̀ òun sẹ́tọ́ mẹ́ta padà sí inú ẹ̀kọ́ ni ẹwọ́n tí àwọn sẹ́ẹ̀tì ń béèrè state police ẹwọ́n bó ṣe ìtàjọba tó ó gbà wọn lásìkò pé ṣé ká rìlíìsì ẹ̀ àbí ká mọ̀ rìlíìsì ẹ̀ ṣéèkì tó máa ń sọ yẹn kẹ́lì kan wá náà fẹ́ gbà yọ̀ǹda ìyọ̀ǹda àbò amọ̀tẹ́kùn gan-an tá a bá yí lọ mú ló já sí bí ìjọba ṣe fọwọ́ máa pẹ̀tẹ́kọ̀ kí ló fi ìrísí níta ń sọ yìí torí díẹ̀ o àwa ń sọ fún yín àwa mùsùlùmí especially Muslim Congress CIO àwọ̀ faramọ́. Ní ẹ̀yin mùsùlùmí èmi Yorùbá wí wá ń sọ fún yín pé ní kẹ́yìn mùsùlùmí faramọ́ ìrù ẹ̀kùn ẹ̀yin mùsùlùmí ní kẹ́yìn faramọ́ ìrù ẹ̀kùn ẹ̀yin lè dá state ti yín kalẹ̀ ayé democracy la wà yìí ẹ lè dá state ẹ máa kóra yín lọ síbẹ̀ pé ẹ̀yin mùsùlùmí state rẹ o ẹ kóra yín lọ síbẹ̀ táwọn Boko Haram bá wọlé àwọn ọmọ ìyá yín ni ẹ kóra yín lọ bẹ̀ nìkan ò ní yà sí yín Musulumi state nobody will come Sunday Igboho náà lọ sí Musulumi state ẹ dá Musulumi state kalẹ̀ kí Nàìjíríà ní 37 states ẹ dá 30 kilo ayé tẹ́lẹ̀ ẹ dá Musulumi state kalẹ̀ nobody is coming there for you guys ẹ dá Musulumi state kalẹ̀ nobody tó máa wá gbà yín nobody tó máa wá rescue yín nobody tó máa wá fún yín Musulumi state ẹ sọ̀rọ̀ àfáà ẹ máa ti kẹ́nìbọ̀dì máa ti pè wọlé fídíò wọ pọ̀ tí mo fẹ́ pè. Rárá
sí ń fẹ́ kí ìjọba wò ó torí pé fìtínà ní ń bọ̀ tó bá dé kò dá ajádá nìkan kan máa kọ́ dàbá. This is scam. Blocking. No, that's what I'm telling you. The drug that cow is go and person. Reason why that I follow it up because of I don't want any issue to say that now small thing that is going to happen. They say it's planning people that just did that. I don't want that. That's what I'm saying. You see when you come because some people you can now video cow and put in the social media be talking something. Security. I'm arákùnrin gbogbo àmàdákùnrin Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kankan lẹ̀ fún àmójútó ààbò ìbúrú ẹ̀ wà nílùú kan irú tó ń sọ yìí ìbúrú ọdẹ̀dẹ̀ orú ẹ̀ wà tẹ́nìkan sọ yí pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kóun kó àwọn kan jọ kójú àdá wíńgàsì ni wọ́n àrí ẹgbẹ́ arẹ́pọ̀tà OPC kí ló sì bí tó bí sì bí lórí fún wa ní tẹ́nìkan bá ṣe OPC ọ̀daràn wọ́n gbàyà OPC ọkẹ́ran láàrínlọ́dún ilé OPC kó lé ọkẹ́ran ẹ̀rí lọ́dálẹ̀ torí ìdí ẹ̀ àwa yóò fara mọ́rú ẹ̀ mùsùlùmí gidi àbọ̀mílẹ̀ gidi torí ẹ̀ pé tí ń fẹ́ àbọ̀ olùgbogbo ìfaramọ́ rẹ̀ táàbẹ̀ fún táàbẹ̀ òun sẹ́tún mẹ́ta padà sí inú ẹbọ ni. a máa ṣe ẹbọ ẹlẹ́bọ ni wá a máa tó bá ku èyí kọ́dà kí n di mùsùlùmí kọ́ lọ́ọ̀ mú mi kó lẹ̀ a máa ṣe ẹbọ ẹlẹ́bọ ni wá. Nigeria is a secular state tí oníkálukú ní ẹ̀tọ́ àti ṣe ohun tó bá fẹ́ ṣe tí sọ́dọ̀ bó bá ti wá ṣe rí ẹ̀yìn wèrè tẹ́ǹtẹ̀lé wọn in the name of ẹ̀sìn wọ́n tó jọ́mọ Yorùbá tó wọ́n máa pa ẹ́ wẹ́rẹ́ ni tó ti gbọ́. ìyá tábí jẹ òpìdá àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyá tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn. wọ́n máa bẹ́ ọrùn ẹ máa rẹ́ẹ̀dì kalẹ̀ wọ́n ṣe máa bẹ́ ọrùn ẹ. ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. ìrẹ́ lómi ó rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ kèsì pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sinmi. ṣé ẹ̀ ń gbọ́ àfáà ló ń sọ̀rọ̀. ọ sọ̀rọ̀ kan etí Imam Ahmad gbé jáde bí sanadin sahih. ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn in the name of ẹ̀sìn wọ́n ní kí wọ́n fi dà bẹ́ orí yín bọ́lẹ̀ wọ́n ní kì í ṣe wípé wọ́n máa fi dà gbá yín lọ́rùn o wọ́n ní kí wọ́n rẹ́ orí yín bọ́lẹ̀ ṣe ti wá rí ibi tí àwọn tí wọ́n rẹ́ orí Mr. Michael ibi tí wọ́n ti rí kinní yẹn sìn ànábì ní kan rẹ́ orí yín bọ́lẹ̀ ní àfáà ní ká má ṣẹbọ kí la máa ṣe a máa ṣẹbọ a máa ṣoògùn mo tọ́ bàbá wa tó fi lé yín dànù jọ kínní àná a máa padà síbẹ̀ a máa ṣe ẹ tó yẹ bá fẹ́ burú rẹ̀ máa burú ni a ní sá fún yín o a ní sá fún yín ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni a ní sá fún yín a máa ṣẹbọ a máa ṣètùtù a máa ṣoògùn a máa ṣoògùn báwo kẹwàá pa wá bíi chicken ká má ṣẹbọ kẹwàá mú wa mọ́lẹ̀ kẹpa wá mọ́nu lé a máa ṣẹbọ o a máa ṣoògùn o ẹ lọ dira tọ́bárà fún àkàn tó ń pretend bí ẹni wípé ọmọ Yorùbá gidi lòun tó ń sọ̀rọ̀ síwájú tó ń sọ̀rọ̀ sẹ́yìn tó ń sọ wípé ẹ̀yin kìíní kan ẹ máa yín àbá kan alákatakítí ẹ fẹ́ dáadáa Yorùbá rú ìkọ̀kọ̀ náà ni wọ́n. They are bed of one feather they flock together. Ó fẹ́ gbé yín ní gógó ni ìkan ni wọ́n. Ẹyọ kan báyìí ó ní wọ́n. Ó fẹ́ play. Say no to crime. CJTF. Say no to crime. You see something? Say something. You have to. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí àwọn àǹfà máa tàn yín jẹ. Another insecurity security mi rèé o.
nínú the same Nigeria o another security ni tí wọ́n ní kẹ́ máa bú Sunday Igboho tí ẹ bú multiple security kan fún yín another security lélẹ̀ máa plate náà yàgbẹ́ kàtọ́ fún yín ó ní mo sọ fún yín pé gọ̀ǹgọ̀ sí ni gbogbo ẹ̀yin jákèjá tó ẹ̀ ń bú Sunday Igboho pé wọ́n gbé ìjọba wọ́n gbé kínní fún un tí bá wọ́n jẹ́ ti sí tí bá rí ẹnìkan lára yín tó sọ pé Sunday Igboho kò yẹ kí wọ́n gbé security fún wàhálà ìran dìrẹ̀ ò lè kẹnu sí mi kí n gbà torí màá máa wo ìran ẹ̀bẹ̀ ni pé ìran òpònú ìran afọ́fun gbému ló ti wá everybody ló ń apply èèyàn kan náà apply fún jẹ́ ẹkùn àwọn ọlọ́jà tàtà ni wọ́n máa wọ mo tẹ̀ máa play tí wọ́n tán àwọn tó gbé halẹ̀ kalẹ̀ wípé wàhálà máa ṣẹlẹ̀ oníkálukú mọ̀ pé ẹ fẹ́ attack ní 2027 everybody mọ̀ pé fẹ́ sọrí burúkú 2027 everybody múra dè yín everybody is getting ready for you guys ẹ wọ́n fi máa tún àwa Sunday Igboho la fẹ́ Sunday Igboho òun la fẹ́ Muhammed Atala àmọ́ ṣìgìdì aláàrí aláṣìgìdì àmọ́ ṣìgìdì rí ṣìgìdì àmọ́ ṣìgìdì ọlọ́wọ́ tún méjì olóko gbọ́rọ̀ àmọ́ rí àmọ́ Muhammadu rí anábì ní kápá ẹ fẹ́ sórí burúkú ni abáwọn ọmọdé kẹ̀kẹ́ máa pa wá kò sí ní tó jọ ànígbà ẹ lè pa wá another security ní gbogbo ẹ̀tẹ́ bá ń ṣe ìbú Sunday Igboho bóyá ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ bí orí ọpọlọ yín yòrò àbí ìgbà tó ń bí yín wọn ò jó ìdòdò yín many of you wọn ò mọ́nòdò fún yín mi ò ní bínú àwọn àti ń sọ fún yín nísì pé ẹ̀yin náà ẹ lọ apply lọ́dọ̀ ìjọba ẹ lọ apply fún Musulumi Security Network ẹ lọ apply tẹ bá kọjú òṣùwọ̀n ìjọba máa gbà yín láyè ẹ bá yẹ fi dalẹ̀ Yorùbá rú alálẹ̀ Yorùbá máa mú yín àwọn náà mọ̀ àwọn tẹ́ kó wọlé sí Ìlọrin ládé àná torí Tinubu ni àwọn náà mọ̀ mo yẹ sọ fún Tinubu àti Ṣèyí Mákindé pé kí ló dé kí lẹ fẹ́ sọ Yorùbá dà kí ló dé ìpera yín pọ̀ kẹjọ fọwọ́ wẹwọ́ ìwọ ọmọ Yorùbá tó bá sì bíbí pé tó bá ṣe Tinubu ó máa kó bẹ̀ 2027 èmi ò mọ̀ bí ó máa wọlé o àbí kò ní wọlé o àmọ́ Tinubu ò kì í ṣe Jonathan tó máa kú òun bẹ̀ peacefully tó tó máa wá tí àtọ̀ mú ẹ̀ òun lèmi ò mọ̀ wọ́n kọ́ ní kálukú lọ gbáradì gbogbo ibà pátá ni wọ́n fẹ́ gbára àtẹnu yín kà ẹ̀fọ́ káwọ́lá náà ti bọ́ta ń sìn ó ní Senegal òun ti wá gbogbo yín ti ń bọ́ta ti ń jẹ́ pé Mali lẹ̀ ti wá ẹ̀ ń fi style tó fáwọn fámìlì yìí kalẹ̀ tó máa unleash terror wọn sílẹ̀ Yorùbá wọ́n á lè mọ èyí tẹ́jẹ́ fámìlì wọn ẹ̀yìn tó ń sọ fún wọn kalẹ̀ fámìlì yìí là wá o tẹ́ bá ti dé o Senegal lẹ́yìn ti wá o Mali lẹ́yìn ti wá o ọmọ Yorùbá ẹ jí lójú oorun àwọn tí wọ́n ń bọ̀ tàyà alálẹ̀ ń ti ẹnu wọn sọ̀rọ̀ ní oúnjẹ kan jẹ́ wá wípé wọ́n ń fi style sọ fún àwọn fámìlì wọn pé kíkiní ẹ̀ bá ti fẹ́ dùn gbà Senegal làwọn ti wá o Mali làwọn ti wá o Burkina wọ́n ń kàkalẹ̀ ní another security mi nínú Nàìjíríà wọ àwọn àfáàní wọ́n pa fóò yálà nínú rọ́ wọ́n lè pa orí ibú wọ́n lè pa àfáà kan ní ọkùnrin kan kú ìyàwó ẹ̀ wá ń sunkún ó wá ń sunkún àfáà kan wá bèèrè pé kí ló yẹ tó fi ń sunkún báyìí ó wá ní nítorí pé òun sọ fọ́kọ òun pò máa bímọ fún ni òun lè tí ì bímọ fún ọkọ òun tó fi kú ó ní àfáà wa ní tọ́ ní sùúrù ó wá ka kìnnìkan gbogbo ọkọ ṣe dìde pọ́nrán òkú dìde olórí ibú làwọn pípù yìí ó ní pọ́nrán òkú yẹ kó dìde báyìí ni tó bá ní kí ìyàwó ẹ̀ gùn lé ní pọ́nrán òkú bá ṣe ṣọ̀kí ṣọ́bọ́lọ́ ìyàwó ẹ̀ bá lóyún ló bá bímọ màá sì wá fídíò yẹn máa gbé wá fún yín màá sì wá fídíò yẹn wípé òkú bá ìyàwó tó ti kú sùn ló bá lóyún ṣé ìtẹ̀yìn tẹ̀ parọ́ fún wa yìí Lambarudini wọ́n pa orí ibú ọmọ Yorùbá tó ti ń tẹ̀lé wọn wọ́n ti ń jẹ́wọ́ nísìnyí tó ń mọ̀ pé àwọn fámílì àwọn máa wọlé àbí wọn ní wọlé ni wọ́n máa wọlé another one security ẹ̀yin náà tún sọ̀rọ̀ ọmọ Yorùbá máa jòyè òpònú apply fún security network tí apá ẹ̀ bá gbé wọn á fún ẹ àwọn míì tún leléyìí àwọn ọmọ Ìgbò bó ṣe sọ fún yín pé Tinubu ò dáa àbálẹ̀ Tinubu ni Tinubu gbọdọ̀ kúrò lórí oyè ni wọ́n máa ṣe protest ni lórí irọ́ ni
lórí irọ́ ni mo fi style sọ fún yín ni o Yorùbá Wùjì lórúkọ mi lórí irọ́ ni ó apply máa padà play ti Niger Delta fún yín ká play lè ẹ̀yin máa ṣe bí olóṣì ẹ máa ṣe bí òpònú oníkálukú ti rẹ́sẹ̀ wèrè ó bùṣọ ògùn ni àwọn tí wọ́n ń béèrè 1 billion kíní kan billion lọ́wọ́ Ṣèyí Mákindé ẹ bá wa gbà àwọn èèyàn wa bọ́ta wọ́n padà bọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ sọ̀rọ̀ sókè. CJTF, Say no to crime. you see something? Say something. You had to know some wire domo and 2 wire. Make I use pidgin English so that when I go feel understand. We the CJTF members of Edo South, as one can see recently, after our training, after our recruits, we come solicit to our well-meaning Edo youth and also to the government of Edo State and also to all local government chairmen, okareles, all the chiefs, enogins. Say we need support. You understand? Now men are on ground. Our people they cry say the insecurity when they say they happen for Edo State. Now it's too much. You understand? And the constitution say Edo youth not the one embrace security. And true Edo youth not the one embrace anything when concern security. Now we take come and say, okay, there are men on ground. We now we don't come to embrace security. We don't sacrifice our time and even ready to sacrifice. Mr. Akore, they talk about our muted, about our drop our because drop in sir. Not blue. They must have been on TikTok. About our power tap, about our life to show you. What about the mute? About our drop or anybody? What about the mute about our drop? You understand? Now men are on ground. Our people they cry say the insecurity when they say they happen for those states. Now it's too much. You understand? And the constitution say Edo youth not the one embrace security. And true Edo youth not the one embrace anything when concern security. Now we take come and say, okay, there are men on ground. We now we don't come to embrace security. We don't sacrifice our time and even ready to sacrifice everything when we say we get. You understand? For the betterment and for the safety of our states. Now, we tried to do video recently to the solicit for help. Say we need help. And we then I will not get anything. After our training, we supposed to start operation. We supposed even not drop our number. Say yes, any community when it be said for kidnap or when crime for happen, we may they call us. You understand? For rapid response, say we day on ground. That be not be so. So, but waiting be the way forward now. Nothing. Our Edo people every time when they cry say the insecurity too much. So Edo youth, we not fit come out can't defend on our ground. We not fit come out can't defend on our land. Edo youth, we not fit come out can't fight security. Now Edo youth don't come out. For more than a week now, we say the cry say we need support. We not even they ask of money now because the insecurity, my brother. Either they reach our domot. Recently, see what happened for your state when they say they go kidnap a teacher and students. At the end of the day, what happened? After the teacher do video finish, they use and do video. They be here down. Have you not been so? Kẹ́rí ibi tí ó dùn mí jù lélẹ̀. Ọmọ ayé máa ń fi ilẹ̀ Yorùbá, ìran Yorùbá ṣe àríkọ́ṣe ni. Àwa di nǹkan àríkọ́gbọ́n. Everybody bá fẹ́ sọ̀rọ̀ nísìn Ọ̀yọ́ state. Àwa di àríkọ́gbọ́n nínú Nàìjíríà. Ṣèyí Mákindé àti bàbá Tinubu kí lẹ fẹ́ sọ lẹ̀ Yorùbá dà? Ṣèyí Mákindé, governor of Ọ̀yọ́ state, àti bàbá Tinubu kí ni tẹ́ ẹ fẹ́ sọ lẹ̀ Yorùbá dà pẹ̀lú ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé ń sọ yẹn, ọ̀rọ̀ yẹn ò mọ́yán lórí níwájú tèmi. Propaganda lóríṣiríṣi lọ́tún lósì lẹ́fẹ́ máa lò. Ẹ̀yin òpònú, ẹ̀yin ọ̀dẹ̀, àwọn Ẹ̀dó State tún ní o. Everybody ló ń apply fún security network lọ́dọ̀ Tinubu. Insecurity tó wà Nàìjíríà nísìn ó ti kọjá òye àtagbára Nigeria government. Àwọn náà mọ̀ pé anything lè do gbam at any time. Oníkálukú gbọ́dọ̀ protect ilẹ̀ ṣùgbọ́n àwọn àfáà yìí ń bọ́ta àfẹ́ jáde ìgbèrè àfẹ́ rú ẹkùn wọn ò lè fẹ́ rú ẹkùn wọn ló fẹ́ dáhùn padà síbi ẹlẹ́bọ. Wọ́n ló fẹ́ dáhùn padà síbi ẹlẹ́bọ fẹ́ káwọn máa ṣẹbọ. Ẹ
ẹjọ́ ní sùrùsà Kwara State tí wọ́n wọ̀ tí gbogbo ìlú ti dáwóró àáfàá ló pọ̀ jù lóró àgọ́ àáfàá ló pọ̀ jù ní ọ̀rọ̀ àgọ́ mo fẹ́ play fídíò ọ̀rọ̀ àgọ́ yẹn fún yín tó bá wà nítòsí tó bá dẹ̀ sí nítòsí ètò bá ti wò lórí péèjì mi ẹ jẹ́ ká máa mú mi sí àáfàá ló pọ̀ jù ní ọ̀rọ̀ àgọ́ wọ́n wọ ọ̀rọ̀ àgọ́ tán àwọn àáfàá yìí wọn ò jẹ́ bọ́tà sọ̀rọ̀ nípẹ́ wọn ò ní sọ̀rọ̀ kẹ̀ àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ìsìlámù àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ìsìlámù. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkànnì Ìmọ́lẹ̀ TV káàkiri àgbáńgbò tẹ́tí láǹfààní láti. àwọn ọmọ ìyá wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìsìlámù wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀. báwo gbogbo ọmọ Nàìjíríà. ó ní. ẹ jọ̀ọ́ tí àwa táwa láti Kwara State ní ọ̀nà ọmọ àwọn ọ̀rọ̀ àgọ́ ṣé àìṣe Nàìjíríà mọ̀ ni ṣé àtìlára Nàìjíríà mọ̀ ni president ìjọba àwọn àkànṣe tí wọ́n pa wà má jẹ́ kílù wá dáwọ́ ẹ̀ má jẹ́ kó everybody ń kú ọjọ́ Sunday báyìí sí wọ́n sì tún kó àwọn èèyàn wọn kó ìyàwó wọn kọ mọ́ àná báyìí nísìnyí wọ́n lọ ń bá wọn lé lọ ń pa wọn ní ẹjọ́ ṣáà sí Nàìjíríà mọ̀ ni ṣàìṣàrà Nàìjíríà. ní ọ̀rọ̀ àgọ́ náà ti ń wọlé lọ pa wọ́n yìí àwọn àáfàá yìí ò bọ́ tàwọn ò ní bọ́ tàtọ́ pa àwọn ọmọ ìyá wọn ni wọ́n ń pa àwọn ọmọ ìyá tàwọn ká jẹ́ Yorùbá wọn ò dẹ̀ níbi tó ń fẹ́ lọ wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa ni wọ́n fẹ́ nípa gbogbo Yorùbá tó kọ́ gbalẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti rí wọn pẹ̀lú mosquito net lórí ẹ sá fún wọn ẹ jádànù tẹ́ ẹ bá ti rí mosquito àti ìrí èèyàn kankan tó jẹ́ tó wà ní right senses tó bọ́tà tó ní à wọ́n lè gbọ́ irú ẹkùn yẹn àwọn ò fẹ́ àti ìrí àti kàn gbé mosquito net sórí. Ànábì sọ tẹ́lẹ̀ ànábì ó bí ànábì wo ló ànábì kọ́ ànórógbó ni ànábì kọ́ ànórógbó ni ànábì ni wọ́n bá wa protect ilẹ̀ wa ànábì ni wọ́n bá wa dáàbò bo ilẹ̀ wa ọ̀rọ̀ àgọ́ ni ó ti tàn ọmọ àrán ti tàn àwọn àáfàá náà wà ló mú àrán àṣà ms bàbá ó ní paracetamol 10 naira ó lágbára jà láwùjọ àwọn àáfàá náà wà lórí àgọ́ àwọn tẹ́tí gbàṣẹ́ṣe lọ́wọ́ wọn tẹ́tí fún wọn ní àdàmú sígángánná ọ̀rọ̀ àgọ́ ti tán none of them tó ṣe fídíò nípa ọ̀rọ̀ àgọ́ tí wọ́n Sunday Igboho fẹ́ ẹ bá dára padà síbi ẹbọ ìwọ ọmọ Yorùbá tó kílẹ̀ ẹ̀ sí ẹ tó bá fọ́ọ̀lù fún tíríkì wọn orí ẹ fáàtù lóòkù wọn á bẹ orí ẹ sọnù ní ànábì ní apá ẹ̀rọ kí n bà wọn ẹ̀dùn wọn ní apá ọ ni ẹ̀sìn wọn ní apá ní apá ọ ni àwọn eléré ibú Mr. Túndé ẹgbọ́n sókè ẹkúndédé àsìkò yìí. ṣe rí àwọn àáfàá yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Fúlàní ti dàgbà ó ti dọ́mọ Yorùbá náà wọn understand and immediate bá sọ̀rọ̀ ìdílé yìí ní ìwà ọ̀gbìn nípa kéèyàn kéwù orí kò bí gbogbo ọ̀gá báyẹn because ní irú ẹgbẹ́ àwọn àfáà rẹ̀ ti mọ̀ pé àwọn bí yìí fi ẹ̀sìn tẹ̀wá ni pé ẹ wo kú mi olórí kúkú ẹ náà ó lọ sáwọ́dì ẹ̀wọ́ ètò bọ́ ọdẹ náà bàrà sáwọ́dì. President Tinubu. àwọn àfáà yẹn olórí kúkú wọn ìgbà yẹn kọ̀ọ̀kan náà wọ́n fi orí èèyàn náà fi ń dóṣẹ́ náà fi ń lóòfù náà àwọn olórí burúkú níbẹ̀ lọ́sọ̀ fún kálukú ní kálukú kàn dira ó ti rí òwò kan mọ́tò mọ́kù sí ọ. ìwòrò sí wòrò. so kí Fúlàní máa kẹ́ran jẹ oko tiwa ìjọ àwọn Fúlàní wọ́n wọ Niger Delta níjọ́ wo wọ́n pa wọ́n bíi chicken ni wọ́n pa wọ́n bíi chicken àwọn àfáàyàn wọn bí wọ́n kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n lè máa gbọ́dọ̀ protect ara wa dey play ẹlẹ́bọ ni wá ẹbọ la máa ṣe wá gbóǹsókè ẹbọ a máa jẹbọ a máa ṣẹbọ ẹ bá gbóǹsókè màmá. Hello. Yes ma. Hello. A máa ṣẹbọ a máa jẹbọ ẹ wo ìyá oníyà ẹ wo teacher ẹ vice principal ṣé woman yìí lè padà dé nísìn kó lè teach mọ́ kí o tó kàwé kó tó di vice principal ẹ wo bóyá ẹgbẹ́ bóyá funfun wọn náà ti fẹ́ pa ẹlòmíì lẹ́nu nísìn
àwọn arawọ́ ẹ̀bẹ̀ Ṣèyí Mákindé bàbá Tinubu ẹ̀rọ bá wa gba àwọn pípù jáde torí èmi kan torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tìyín náà ni ẹ bá wa gbóhùn sókè. mọ́mì bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ilẹ̀ wa bàjẹ́ ìyá ayé yín ò ní bàjẹ́ ọmọ ayé ọmọ mi náà ní bàjẹ́ ayé mi náà àṣẹ àti gbogbo ayé pátápátá gbogbo àwa ta fẹ́ kí Yorùbá kó da agbára fún gbogbo àwọn tó ń gbọ́yìn tó wà lórí òkè àwọn alálẹ̀ Yorùbá wọn á gbé wa àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yẹn wọn á gbé wa ilẹ̀ kóòtù gbére yẹn wọn á gbé wa.